ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وصحبه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. الله Adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah Adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah Káàtì ẹ̀fẹ́ dúpẹ́ dáadáa ọba tó ṣe wọ́n ní mùsùlùmí ọ̀yẹ̀ káàkiri náà dúpẹ́. Wọ́n gba ọgbọ́n tá a bá pọ́n nítorí ipa jẹ́ mùsùlùmí. Wọ́n bá òmùgọ̀ tá a bá yí láàrin wa nítorí ìpépọ̀ tó lọ́hùn mọ̀ ni. Allah Adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah Ìjókòó èyí tí a jó yìí ẹni ìjókòó ọpẹ́ ni ó yẹ ká dúpẹ́ o ó yẹ ká dúpẹ́ o ó yẹ ká dúpẹ́. شكرنا لربي إذا أتانا مرادنا Lèmi ìṣà لمن شاء يؤتي أو لمن شاء يحرم لمن شاء يؤتي أو لمن شاء يحرم شكرنا àpá dúpẹ́ شكرنا adúpẹ́ fọ́lọ́run. شكرنا لربي Síwájú ọ̀rọ̀ mo kí gbogbo ẹ̀yin èèyàn ńláńlá tẹ́ wà níkàlẹ̀. Mo kí àlùfáà wa Àgbáríjìdò dáadáa yín ò ní bàjẹ́. Ẹ̀mí parí máyé náà. Gbogbo òròyìn tẹ́ rò ìlú tó bá wọn. Ìlú tó bá wọn. Ẹ̀yà fọlọ́hún lè ní ọba wà. Ọlọ́run ṣàánú gbogbo wa. Lẹ́yìn náà mo kí pòfẹ́sọ̀ wa ní dáadáa ní òní bàjẹ́. Ẹ̀yin ò ní parí pé rárá. Nígbà mo kú lọ́dọ̀ yín mo kí gbogbo àwọn èèyàn ńláńlá. Mo kí aláàjì wa ní ká èdè. Ẹ̀lápò. Lẹ́yìn náà wá kí àwọn commissioners. Mo kí commissioner wa fún home affairs and culture. Alhaji Anafi Ọmọ àwọn àgbàlagbà ni. Ọ̀rọ̀ àgbàlagbà náà ní sí ìtẹ́lẹ̀ nù rẹ̀. Ẹ̀ ní sì wí o. Ẹ̀ ní sì ṣe o. Mo tẹ́ ẹ tún dojú kọ èyí ọlọ́run ọba ń ṣe é. Ẹni dẹni aná o. Ẹni parẹ́ máyé lára o. Ọlọ́mọdé wa Muhammad. sallallahu alayhi wa sallam. Lẹ́yìn ẹ̀ mo kí gbogbo àwọn commissioners. Mo fi commissioner Anafi mo fi kí gbogbo àwa tá a jẹ́ commissioners. Àti àwa tí a jẹ́ èèkàn nínú ìjọba. Ọ̀rọ̀ wa ó tọ́pẹ́ ó ṣe déédéé ọpẹ́ ní orí kan tàbí ọpẹ́ lọ o. Àgbà tó gbọdọ̀ jọ ọpẹ́ lọ. Ọlọ́run fún ẹ ní
òun ò ní kankan ìyà tí ń bẹ lọ́dọ̀ òun ò ní fi jẹ yín lórí májẹ̀mú méjì ìṣàkẹ́rẹ̀tọ̀ wàrà máa ń tọ̀nà méjì náà ni ó lóun ní fi ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ láti lè mọ pé dánú bẹ́ẹ̀ sì dá èmi tẹ́ dá ọpẹ́ fún tẹ́ dá mi mà lórí ìjọ ọmọ sọ pé adúgbẹ́ ni kò ní bẹ́ẹ̀ tí ń dúpẹ́ fún ibi ọ̀rọ̀ yọrí sí ó yẹ ká lè dúpẹ́ ẹ̀gà tá a sun níná ọpọ́n wọ́n dá ẹ̀gà tá a sun níná ọpọ́n. wà á bá kọ́ mi kò lè máa sáré tó mọ́ o. ọlọ́run gbogbo jẹ́ ń béèrè ni mo fún yín. àtàkùn mi kò lè máa sáré tó mọ́ o. ẹ̀dá kan tá ń béèrè ó fún wa ní òfin wa. wà á tàkùn mi kò lè máa sáré tó mọ́ o. mo béèrè lọ àwa jàmá ta wà ní ìyókù ní tá à ń fẹ́ ọlọ́run sí àbí òsì. wà á tàkùn mi kò lè máa sáré tó mọ́ o. mo ní ẹ̀ka tá a so níná ọpọ́n ẹ̀yin tẹ́yìn wà lẹ́kọ̀ọ́ ń bí ẹ̀ lè máa ọ̀rọ̀ ẹ̀ka tá a so níná máa síwájú fúnra rẹ̀ kó rí ọmọ pé téèyàn bá ń wá rògbò tó ń wá òun wọ́n èyí fojú bọ̀rọ̀ wá òun ká ó há وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار ما شاء الله. إن الإنسان لظلوم كفار. Yorùbá ó dúpẹ́ ọ̀rẹ́ yìí ṣe èèyàn rẹ̀ èèyàn dákúdákú ọ̀dọ̀ yín ni Allahu Akbar ìgbọ́nà kan ti kó mo ṣe yóò ṣe ìgbàlẹ̀ ìsáàlì àṣàlù kàfà aláìmoore òun ni yín lọ́wọ́ ní òní ìlú mi dùn pẹ̀lú bẹ́ẹ̀ ṣe gbé ni wá síbí ẹ̀yin náà tẹ́ lè kó náà nìyí ṣé owó tẹ́ ẹ ṣe yá ṣé ẹ ṣe a lè fọwọ́ para wa lórí èyí tó bá burú jù nù wa ni ẹjẹ́ àtúnṣe àfẹ́ ara wa àtàwọn àgbà àtẹjọ́pẹ́ iná ọ̀tá ń bẹ láàrin ara wọn wèrè ní Yorùbá ọlọ́pọlọ dúdú ní Yorùbá tó ti gbàgbé pé àníbàbú rẹ̀ bá lówó nígbà náà pẹ̀lú ìdùnnú orúkọ bá yàrá ìwọ ló gbé àti àláwòkèdè rárá ní abágbọ́ pàṣẹ wéré ìdẹ́ bá gbé sátẹ́gùn àti pé wọn ẹ̀sà gbé ìfọ̀mísà káàkiri àwọn Haúsá ọmọ wa béèrè lọ́wọ́ wa pé wọ́n ti dé àgbà ni wọ́n ti padà ní. Inna al-insana lazalumun kafar. Ọlọ́run ó wu Ọlọ́run kó fẹ́ fi aṣíwájú ó fẹ́ gbé síwájú fún wa ó wù ní o àti kankan o wàláì gidi sí ọkọ wa ṣùgbọ́n tí Yorùbá máa dà sí náà láti dà sí àti dà sí àwa náà ní o
Aṣíwájú àwọn làbẹ́lẹ́ yìí rẹ̀ o. Èèyàn bú ẹ̀yà ìjírí. Ọba jírí wọn lásùn bá àbíkọ́ padà lọ fún òkú. Òun wá sun oorun rìn. Wọ́n fi kòrú ilẹ̀ àádọ́ kọ̀lí lòun sẹ́lẹ̀ àfúnà fìlà àrùbí. تخافون أن يتخطفكم الناس àwọn àkùkù tó ga ti bẹ lára Yorùbá Yorùbá ni à ń pè ní asọ̀rọ̀ anákòbí ìkójúmọ́ tó mọ́ àwọn náà la sì ní lọ́dọ̀ tá a máa sọ pé máa jó lọ. Fọkẹ́fà. Ẹni Ọlọ́run bá fẹ́ràn lọ́wọ́ gbọ́dọ̀ gbé ọ̀rọ̀ rẹ̀ gba ọ̀dọ̀ Yorùbá. Ìdájí náà mi kúlẹ̀ ọmọ tí ibi ṣe rí. كل أمة بشهيد وجينا بك على هؤلاء شهيدا ومن هو محمد وكيف وبعد ذلك القيامة بقول وكيف إذا جينا من كل أمة بشهيد gbogbo àwọn ànábì ọlọ́njọ́ tá a ní kí wọ́n máa wá jẹ́rìí lẹ́yìn àwọn ará wọn. Mi kò lè ó pàtẹ́ bí ṣàhí. Wọ́n máa jẹ́rìí lórí àwọn àjọ wọn. Wàdínà bí kàrà àwùlá ìṣẹ̀hí dáhùn. Nítorí ìwà sáré ẹ̀dá Muhammad. Tá a bá wá mú ọwọ́ pé kí wọn náà wá jẹ́rìí lórí àwọn àjọ rẹ̀ wàdínà bí. Wàdínà bí kàrà àwùlá ìṣẹ̀hí dáhùn. Ṣé àwọn èèyàn jákujàku tó jẹ́ ìdílé lórí náà? Àwọn àwẹ̀ débi máa yẹ ọ̀run yẹn ń dọ́dẹ́. Kí nǹkan bá dáa tá a gbogbo alájọ wa mẹ́ o. Gbogbo alájọ wa mẹ́ o ẹ̀ sì sí mẹ́. مذبذبين بين ذلك مذبذبين بين ذلك لا إله إلا الله ولا إله ẹsẹ̀sẹ̀ wá dáhùn èèyàn tí ọ̀dà mà ní ìsìn ẹ̀jẹ̀ pẹ́pẹ́ tí lè gbé ìdí èèyàn rẹ̀. Ṣé ní ìsìn ẹ̀jẹ̀ wá mọ̀ pé nígbà tí ẹsẹ̀ ìdí inú ilé láwọn tí lè tún bọ́ ọ̀tà tí ẹ̀ ń dára. Gbogbo lẹ́sùn sí. Ẹ talẹ̀ fún ọtá. Gbogbo lè ti tà fún ọtá. Mo ti sọ aṣíwájú pé sọ fún àwọn tó yàrá bá máa ṣèjọba Èkó ẹ lọ withdraw gbogbo certificate of occupancy tẹ bá fẹ́ nìkan. Ẹ tó òfin ṣe. Ẹ tó òfin ṣe. Ẹ lọ tún òfin ṣe nílé èèyàn nílé ẹni tí ọmọ tí bá nú ọmọ wọn tí ń bá ń san 200,000 lọ́dún nínú ilé kan ẹ lọ rèé sọ́yìn 500,000. Bọ́bá ti fọ́ òun wà níbẹ̀ bá fi lọ ní ìgbèyí ẹ tó yí padà ẹ tó pé 500 dọ́là ń san tẹ́lẹ̀ ọ̀rọ̀ ẹ yí 1 million. Wọ́n ní kúrú ilẹ̀ àtọ̀ wá ní Sẹ́dá fún ìfẹ́ àwọn. ó sẹ́dá fún àfìlà àrùndí. Yẹ́nà mẹ́lẹ̀ ẹ̀kọ́. Bàbá fún àrùn yàtọ̀ kọ́fà kó mọ̀ náà sọ fàáwà kan. Ẹ pariwo ọlọ́run lẹ́ẹ̀kan náà. Bí ọwọ́ rẹ méjèèjì ó kò ló pariwo ọlọ́run. Aṣíwájú ti sórí ilé. Gbogbo ẹni ọba wá tẹ̀lé tó ọmọ lọ́mọ ẹ̀yà rẹ̀ ìwọ náà sókèrè. Gbogbo ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní Nàìjíríà ṣẹlẹ̀ kan yẹn ó bà wá nínú jẹ́.
àwọn Haúsá fún wa ní recognition wọn làwọn aláìwọ ò ní mọ́nì kó o sì fún láǹkàlí wọ́n yìí sí èèyàn gidi láti ọdún tí àwọn èèyàn tí wọ́n ti ń lu kò dọ́gba yìí táwọn èèyàn tẹ́sí ti kú sí àǹfààní tí Awólọ́wọ̀ ṣe fórílẹ̀-èdè yìí náà lè gbàgbé ẹ̀ láíláí. bá a sórí àmàna. a ní àmàna ìfàyàbalẹ̀ kan kò sí Yorùbá ayélujára ọ̀dà lórí ẹ̀ oyè ọ̀dà lórí wọn. àbí ebi ara wa náà Allahu Akbar kabira àti àwọn tí lè dùn kí á darapọ̀ mọ́ wa dáàmú pé tí lè dùn ni wọ́n ọwọ́ àhàn ní ìsìn. Bàbá onílé tàkó ní fagilé ẹ̀lẹ́kàn tẹ́ ṣe yìí mo sì béèrè lọ́wọ́ rẹ̀ mo tí kó dákun ṣé o fa lówó tá a fi ṣe mí 400 million. Ẹ̀jẹ̀ agbára wa sọ sọ̀rọ̀ tí Yorùbá bá lọ dúró déédéé lásìkò tá a wà yìí wà láyà wa lájẹ ìyà tó gbẹ̀yìn lórílẹ̀‐èdè yìí. Àwa nìkan là máa bínú ara wa, àwa nìkan ló máa wà yìí lọ lójú, àwa nìkan là máa tọ pinpin ara wa, àwa nìkan nínú wa yìí dùn sí nǹkan rẹ̀. wọ́n ní kúrú ilẹ̀ àtọ̀ kọ́ni lọ. Mọ́sálà fún ẹ̀fẹ́. مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم. Wọ́n pè mí sí lẹ́kọ̀ọ́ kan ní mo rò pé lẹ́kọ̀ọ́ èyí tá a ṣe ó yàtọ̀ àwọn ọdún tó kọjá náà ní Madina aṣíwájú náà wà bẹ́ẹ̀ Dangote wà bẹ́ẹ̀ lọ́nà àjàbí àmìlà wà bẹ́ẹ̀ àwọn imams ṣe wọ́n pé ọ̀sọ̀rọ̀ kan fún yín bẹ̀ wọ́n ní kí ẹ yá tó lé lórí àwọn Christian nínú ìwé wọn. Wọ́n ní chapter kan tí a pè ní orin Dáfídì. Ànábì Dáúdà nìyẹn. Alayhi salatu wassalam. Ànábì Dáúdà ò sì kọ́ni. Kódà kò sí ẹni kánú àwọn ànábì ọlọ́dọ̀ kọ́ni. Ànábì Muhammad. Sallallahu alayhi wa sallam. Bó ti tó òun náà kọ̀kọ́ rìn. Ma allamnahu shi'ra. Ṣùgbọ́n tí mo fẹ́ kẹ́ ẹ yá mà ní pé ọ̀rọ̀ tí ànábì Dáúdà sọ táwọn kiri ló jẹ́ aṣọ lórí Dáúdà kì í sórí àwọn kan fẹ́ràn orí tiwọn ni kiri yóò kàn fẹ́ràn orí ni kì í sórí òwe ní òwe lọ̀rọ̀ yẹn òwe àkọ́kọ́ bẹ̀ ni pé ká máa tẹ̀ sí ìlú tó dáa alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wákàtà ta'malu tujza. òwe ẹlẹ́ẹ̀kẹta wákàtà tasrahu ta'sud. olùbá náà lọ nítorí ọba di ìmọ̀wọ́ ni olùmọ̀wọ́ ọ̀gbẹ̀sìn bọ́rọ̀ rẹ bá jẹ máa yẹ ẹnìkan kọ́ ní òbí jẹ ọ lọ́dún òbí jẹ ọ bọ́rọ̀ rẹ bá ti jẹ máa yọ fúnra ọlọ́run yóò wọ̀ ọ́ lẹ́wù ayọ̀ àwọn fẹ́ràn ká máa ṣe ojú ayé a máa dojú ayé ọ̀sọ̀rọ̀ èèyàn lẹ́yìn ẹni ọ̀sálámà sílẹ̀ ọ̀kan alájà ẹ̀ẹ́dẹ̀gbọ́n ọdún àwẹ̀ yìí ó Ramadan kẹrin yìí ẹ̀bọ̀ra yín lọ́wọ́ ọ̀fẹ́ ẹ̀gbọ́dẹ̀ kẹta kó sì fọjú sẹ́yìn èyí lórí burúkú ni o. Ẹjẹ́ á kúrò níbẹ̀ wàndá ìbára ti kúrò níbẹ̀ ọ̀rọ̀ wọ́ bọ̀ sáyọ̀. Àdúrà tẹ́lẹ̀ fẹ́ ṣe ní lónìí lórí ọ̀rọ̀ aṣíwájú nígbà tí à ń ṣe wàhálà aṣíwájú náà ló fi kọ́ mi lọ́rùn nígbà tá a ṣe wàhálà lórí ọ̀rọ̀ Buhari tó wá di pé ṣé bàbá ọyọrí síbi tá a fẹ́ ṣùgbọ́n ìgbà tá a ń ṣàdúrà àṣe àdúrà kan mọ́ àdúrà tá a ṣe lórí Buhari gbà náà káyà múra sí ní ká máa ṣe àmọ́ Buhari lè yẹn rí a sì mọ́lẹ̀ nìkan tó wà discipline so ẹ wá yá wò
àná ti ṣàdúrà pé gbogbo ẹni tí ọba bá Buhari ṣiṣẹ́ ọlọ́run kó ṣe wọ́n lé ìyẹn rẹ̀. واجعل لي وزيرا من أهلي هارون أخي Masha Allah. اشدد به أزري Masha Allah. وأشركه في أمري Masha Allah. كي نسبحك كثيرا ونشكرك كثيرا إنك كنت بنا بصيرا قال قد أوتيت سؤلك يا موسى Ẹ̀jẹ̀ àṣàdúrà tó gbẹ̀ni tó àbá àtiwájú ṣiṣẹ́ ọlọ́pọ̀ sí wọ́n lé ìyẹn rẹ̀. Àmín. Tó wù mí dùn ní pé ló jẹ́ kí ìjọba tàṣíwájú fẹ́ ṣe yìí kó dá gbogbo ìyẹn kì í ṣe tẹ́lẹ̀ lọ. Àmín. Wọ́n wá tẹ́ gbogbo ìgbìmọ̀ àbòsí ọ̀rọ̀ ẹ̀yìn kábàánilóko jẹ́ gbogbo òun ẹ̀yẹ ká máa dẹ tàbí ìjàmbá fún mi lẹ́yìn yóò fẹ́ kúrò bẹ́ẹ̀. Ẹ̀yà ṣe ìjọba tó wà transparent. Ìjọba tí ó kéèyàn máa bí tí ó sùn sílé tí ó jẹ́ pé yóò sùn àsùndìbẹ̀ tí ọlọ́run bá ta yí. Ìjọba tá ẹbí ajé kí aṣíwájú ó ṣe lò. Aṣíwájú sì ti múra ẹ̀ lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀gbọ́n gbàdé ó sọ̀rọ̀ ó lé mi lọ́kàn. Ṣé yẹ ọ̀kan wọ́n? Ọ̀pọ̀ mo bẹ́ẹ̀ ṣé yẹ ọ̀kan wọ́n? Ire kàn mí. Àlàáfíà kàn mí. Oríire kàn mí. Àdídìwò kàn mí. ولا تعاونوا على الإثم والعدوان Àwọn ìwàlẹ̀ bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká ara wa lọ́wọ́ lórí dáadáa. Ìpayà Ọlọ́run yẹn tí a jẹ́ àyànra wa lọ́wọ́. ولا تعاونوا على الإثم والعدوان Ẹ má jẹ́ a máa ṣe mítìn tí ò dáa. Ọ̀dọ̀ Yorùbá lọ́wọ́ ìyẹn bú ni Yorùbá ìyẹn jákújákú. Ìyẹn rédèrèdè tí èèwọ̀ kéwẹ̀ ní wò. Àwọn kan sọ̀rọ̀ àwọn aláfẹ́nifẹ́re àṣẹ́ni ìyá làwọn gan fúnra wọn. Oore tẹ́ ẹlẹ́fẹ́ yànfẹ́ náà lọ́wọ́ adé. A sì rẹ́ni tí ó wọ́n ṣáájú. Ó sì máa ń pa ẹ̀. Kùránì lè ní máa ń pa rẹ̀ ní ọ̀nà gba wọ́n ṣètò. Ẹni tó wá màámà máa ń pa rẹ̀ lọ́dún wá màámà yàn fún wa. Wàláhí tẹ́lẹ̀ nínú tó dá mi lójú tẹ́lẹ̀ òun ni pé Èkó ìbá ti máa dá iná wọn kà. Plan aṣíwájú látàyè gọ́fúnọ́sì tẹ̀. Látàyè ìgbà náà kódà mọ́ ń bẹ pẹ̀lú aṣíwájú jọ́ náà tá a jọ jókòó lọ́dún pẹ̀lú bọ̀dá tọ̀hún àwọn bọ̀dá aya akọ̀wé àbí èèyàn bá ti bọ́ọ̀rọ̀ òògùn akọ̀ lójú ogun orí òní pé ẹ kìlọ̀ fún fàlàbùkù bàbá onílẹ̀ta fi Tinubu sílẹ̀ kó lè ráyé. Ẹ kìlọ̀ fàlàbùkù bàbá onílẹ̀ta fi Tinubu sílẹ̀ kó lè ráyé. àti kẹ́kọ̀ọ́ wa àti ẹ̀rí báyìí àti àti lè dúra bọ́ọ̀dọ̀. Òun náà wá ń hùwà Yorùbá àwọn bàbá wọn Yorùbá wọn ní làákà yìí wọn ní ilé tí bá ń tò ọmọ àlè rẹ ní òtí ìdàgbà. Ẹ wá rí báyìí. Báwo sábà
kó wọ́n jẹ president gbogbo àwọn ọmọ ìyá wọn wọn ò pé kó dà wọn lè kú nítorí ẹ̀ irọ́ ní ti Yorùbá. èrò tí ń bẹ lọ́kàn ẹ̀ ò dá bàbá. èrò tí ń bẹ lọ́kàn ẹ̀ ò dá. ẹ jẹ́ kí èròǹgbà wa ẹ jẹ́ kó ṣe déédéé. Ànábì Dáúdà ní ká máa tẹ̀ sí ìtùtù dá. Bẹ́ẹ̀ bá ti dé gbèsè lẹ́yìn ṣe sàn. Ẹ̀jẹ̀ àjọ ní ìlú ara wa. Òwe mẹ́ta mẹ́rin o. Ọlọ́run ní bọ́ bá máa yín lára. Ayékúnṣe déédéé lọ́rọ̀ èmi Ọlọ́run náà. Ṣùgbọ́n tí ọba ti máa yín lára èmi ò ní gbà. Alákọ̀ọ́kọ́ òwe yẹn ló sọ pé ká máa tẹ̀ sí ìtùtù dá. Bẹ́ẹ̀ bá ṣe ṣe gbèsè lẹ́yìn ṣe sàn. Lónìí ọlọ́rin bá komisanna Hanafi pé komisanna mọ̀mọ́ níbi owó kan owó lóòlò ìpòlè ju 500,000 lọ komisanna ní 500,000 lẹ́sìn wá ń wálé àbá lẹ́sìn wá rárá o kò tó bá ń wọ mo ní kí mo gbé ogun mi lówó ìyá mi. Ó sì bọ́ ní ó kó 500,000 fún mi. Mo sì ṣàdéhùn pé tó bá lọ́sẹ̀ tí ń bọ̀ kó retí ní mọ́ wá dówó náà padà. Ọ̀sẹ̀ tí ń bọ̀ wá dé mọ̀ wá. Oṣù kan sígbà náà mọ̀ wá. Oṣù méjì mọ̀ wá. Oṣù kẹta mọ̀ wá. Mọ̀ wá lóṣù kẹrin mo wá gbéra mo wá ń lọ rèé bá kọmíṣánná. Mo wá mú 50,000 mo fi inú ẹ̀ ń dúró. Mo fi sápò olówó tuntun ni. Mo wá dọ́dọ̀ kọmíṣánná àkìrà wa náà. Aláìdí àdúrà láti ẹjọ́ mi àti ìmọ̀mọ́ ẹgbẹ́ nìkan. Owó ojú omi yìí ẹ yóò pè mọ́ pé ẹ̀dá pè mọ́ bí. Owó náà mo ní wọ́n á dá padà. Mo wá mú ẹ̀ ń dúró fún 50,000. Mo wá gbé dé kọmíṣánná lọ́wọ́. Dípò 500. Kọmíṣánná wa yẹ ń dúró kù yẹ wò. Kọmíṣánná wa ní aláìdí. Ṣé èyí ní ìgbàdí? Torí ọ̀tọ̀ ní iye tí mo fi ń múra. Mo mọ̀ pé 500,000 ló fún mi. Àtùpọ̀ tí wọ́n san nù. Kọmíṣánná ṣe é gbà. Ṣé yóò tẹ̀ yín lọ́rùn? Tó tẹ̀ yín lọ́rùn. Wọ́n fà wọ́n lọ́wọ́ nínú èsì yẹn ó ti yé wa àwọn fi ilẹ̀ fọlọ́. Wọ́n fi ilẹ̀ fọlọ́ wọ́n wà mí lọ́wọ́. Ewu ọlọ́yin wọ́n ló lè dájọ́ o. Owó èèyàn ọmọ mọ́ wa lára. Kọmíṣánná ní ọmọ gbà yìí. Ọlọ́run náà ò ní gbà. Kí ni Ọlọ́run ṣe fún wa kí ni à ń ṣe fún padà? وكما تعمل تجزى. وكما تعمل تجزى. Òwe lẹ́ẹ̀kejì ló ń dẹ́ ẹ bá ṣe lẹ́ẹ̀gbà. Ń dẹ́ ẹ bá ti ṣe déédéé ẹ̀san rẹ̀ náà nígbà. Wọ́n á tún gbéra wọn lọ́dọ̀ Aláàjì Àgbáríjó mà. Mo ní Aláàjì Àgbáríjó mà. Ẹsẹ̀ ti yí ká lù ú. Lẹ́ẹ̀tì ń jẹ lọ́dọ̀ mínísítà lẹ́ ń jẹ lọ́dọ̀ kọmíṣánná gbogbo ìpínlẹ̀ ní gbé. Gbangba sílẹ̀ ní wà. Bọ́ọ̀rọ̀ rírà yìí, mo fẹ́ sin ọmọ mi kan fọkọ̀. Mo wá fẹ́ kẹ́ ẹ ti wá ẹgbẹ́ mi lárugẹ ńlẹ̀ kò sówó táyé sí. Ajá gbàgbé ló ma wá ọwọ́ àdìdì ọwọ́ abọ́nú lẹ́gbẹ́ bàbá ẹ̀ sì yàwó ọmọ. Àwọn aláṣẹ kìí ṣe ẹ̀yìn. Ọkọ̀ wọlé ó fún mi ní 2 million. Ọkà ó kó àwọn àpò ìrògbò àti gíga àyẹ́rẹ́nsẹ́. Ó gbé òróró wá, ó gbé po wá. Ó wá fi màálù gbéjì tí. Ìnáwó ti ṣe ara rẹ̀. Jàmá ìyàwó ti àbí òṣè. Ìyàwó ti ṣe. Mo wá dúpẹ́ lọ́pọ̀ rẹ̀. Ọ̀wá tó oṣù kan lọ́lọ́ náà bá wá lọ́ba ní à. Irú kí ní tẹ́ ṣe ní òní o. Ọmọ yín kan náà fẹ́ ṣe. Ọmọ yín náà náà fẹ́ kọ́ fẹ́ ṣe irú ẹ̀. Ó ní ìparí ìjọba sí i. Kódà ńbẹ̀ yìí mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe àpò mímọ́ fún wa. Ẹ ṣe wáàsí fún wa. Àti wà nínú. A sì ṣe wà ní mọ́tò ẹ̀kọ́ náà. Mo ló ti dá abẹ́. Mo ní pẹ̀lú òkú ọlọ́mọ. Ó kù tó sùn mélòó wọn ní tó sùn mẹ́ta. Láti jọ tí
Àgbáyé ìlú ọmọ ẹjú wá sọ fún mi mo ìyálé rẹ̀ mo pé mo ti ẹ̀ rántí pé mo lọ́wọ́ ọwọ́ àpọ̀túnla tí wọ́n ṣe ìyàwó lọ́dọ̀ wọn mo wá lọ ààrẹ kì í ṣe ẹ̀ẹ́dínú ẹ̀ẹ́dínú láti ẹjọ́ yìí tọ̀ onírárá o àìbínú àti ajé wọ́n retí yín náà ní ìgbọ́ ọlọ́dún ti fẹ́ dé láì fi aṣọ ilé tó dé o mo ní wá sọ fún ọ ní. kí ni ẹ sà. gbogbo ìgbà tá à ń ṣe ìyàwó ọmọ mi àkọ́kọ́ mo ti múra ó múra tán wọn ò wá tí ì rí físà físà ti wá dé báyìí ní ìsìn ọ̀túnla tẹ́lẹ̀ fẹ́ ṣe ìyàwó yìí ó ní mọ̀ ń lọ ó múra ẹ wá jẹ́ abẹ́ ìlú aláàjì àgbáyé ló mà àdúrà wo lẹ ẹ ṣe wọ́n lọ dáadáa kó dé dáadáa ní àbálọ rámi láàárín. àbẹ́ sì tàwọn lọ́nà lọ. kàmá tá a bá ìlú ǹdọ́ ọba ṣe lọ́gbà bí aláàjì àgbáyé ló mà tó bá nà ro tó bá wò mí ń lẹ̀ báyìí. lẹ́yìn lẹ́sìn wá sí. àti ẹ̀gbọ́n ọ̀pá ní ẹ̀sùn wọn papọ̀ ara àfa mi ìjọba ni wọn papọ̀. ṣùgbọ́n adúgbò tí mo ṣe fún yín ẹ máa lọ ẹ máa lọ. mo wá máa bí tẹ́ni àgbáyé ìlú mo tó máa wúlò bí ẹ lọ rẹ ni o bẹ́ẹ̀ bọ̀ rẹ ni o bẹ́ẹ̀ sì lọ ráúráú ni o. ọmọ wa lára. Lama ta'malu tujza. Táwọn ọba ti gbà tálàyé àgbáyé ìjọba tí náà ọba ti dùn tí ọ̀yọ̀ǹda ọlọ́dọ̀ ọ̀yọ̀ǹda. Wọ́kẹ́rẹ́ tẹ́sẹ̀rẹ́. Wọ́kẹ́rẹ́ tẹ́sẹ̀rẹ́ ọ̀la. Ogbodò ọba ti gbìn. Òun náà ní ọkà. Ogbodò ọba gbìn náà ọkà. Ọgbọ́dọ̀ gbìn àgbàdo kọ́ wa máa wá sọ́ọ̀ wù bẹ́ẹ̀. Ẹ wá jẹ́ kájọ wò ó lónìí bá bá sọ Ahmed di pírẹsidẹ́ntì orílẹ̀-èdè yìí n tó ti sẹ́yìn ó ti parí ẹ̀ka lẹ̀ ìwọ náà parí ọ̀rọ̀ ara rẹ kó ọmọ bí ọ̀bà la rẹ parí ọ̀rọ̀ ara rẹ. Wà fi anfusikum afala tubsirun. Ọlọ́run náà lójú ni olúmọ rí wọ́n bá fọ́ sí ìdílé wọn. Anfusikum afala tubsirun. Nígbà Tinubu ló fẹ́ kéèfì local government bàbá ti kọ lẹ́tà yìí ó ní láyéláyé ọ̀gbọ́dọ̀ kéèfì ẹ̀ Tinubu ni mo kéèfì ẹ̀ mo sì máa sanwó wọn. Tinubu wa ń sọ ibi agbẹ́dọ̀dọ́kọ̀ náà Tinubu wa ń sọ pé bọ̀dá àbùkù tó ga lẹ́ẹ̀kan o ó ní tó bá wù mí owó tẹ̀ ní náírà wù ní ebí kò láti ń kó wa èmi náà lè sísì owó tàbí fi ránṣẹ́ sàbùdá olùkọ́ bọ̀ ẹ̀ lè rí ma fún ayé ẹ̀ sàwádìí lè rí bàbá yín lẹ̀ o ó sì tún dọ̀rọ̀ náà aṣíwájú pẹ̀lú bàbá wa Fọláwíyé ọlọ́kọ̀ fọ̀mù kẹwọn àwọn ní á plan rẹ̀ gbogbo ẹ̀ lọ́wọ́ sí ti lórí wọ́n yìí tó sọ fún pé afẹ́ ṣe iná afẹ́ kí èkó ọmọ adá lo iná àti wọn lọ́tọ̀ ọmọ máa di wàhálà bàbá onílẹ̀ta náà ló ní láéláé bẹ́ẹ̀ bá dán wọ ẹsẹ̀ tó gún lẹ́nu gbogbo nǹkan rí lòun ká kó nígbà tí a ti rí pé ọ̀lọ́rẹ̀ òun náà lọ́rẹ̀ ara ẹ̀. Sílẹ̀ gómi. Sílẹ̀ tó ṣòro. Sílẹ̀ gómi. Àmọ̀ tẹ́lẹ̀. Gbogbo ẹ̀yin commissioners àti gbogbo olólùfẹ́ Tinubu pátá gbogbo ẹni ọba ròyìn oore Tinubu tiẹ̀ náà dà kalẹ̀. Àbílẹ̀ tí ń sìn ìbọ̀ ọjọ́ ti pẹ́. Ọdún tí ń sìn wá lọ sí ẹ̀. Àkàbílẹ̀ mi ló kàn ẹ̀jẹ̀ ń ṣe. Ẹ̀jẹ̀ ń ṣe. Ní aṣẹ́jìbù làkún
mọ̀ pẹ̀lú ẹ̀mí ọlọ́run jẹ́ àsìkò rẹ̀ ó san mí. Ọlọ́run jẹ́ àsìkò rẹ̀ ó san ẹ́. Ọlọ́run jẹ́ àsìkò rẹ̀ ó san lù. 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 Ọlọ́run jẹ́ àsìkò rẹ̀. Àwa yóò bá ẹ̀dí àkùnmọ̀kẹ́ wá torí tọ́lọ́run ẹ̀dí àdúró dédé ẹ̀dí àfẹ́ràn ara wa ẹ̀dí àfẹ́ràn ara wa wàláyé àfẹ́ràn ara wa. Ẹ wọ àwọn àgbàlagbà ẹ wọ àgbàlagbà ẹ wọ àwọn àgbà àyà mẹ́fẹ́ra wọn ní afẹ́nifẹ́ni àsopọ̀sí olórí burúkú àwọn atókù mọ́kù àmàlà ọ̀rọ̀ lọ. Èyí ti jẹ́ wọ́n fẹ́ kó ìyà jẹ àwa tá a kéré wọ́n fẹ́ fi ìyà jẹ gbogbo aráàlú wọ́n fẹ́ káwọn ọmọ wa ó bínú kó sómi nígbà tẹ́ ẹ̀ bá fẹ́ afẹ́rẹ́ àbí àwọn ọlọ́wọ́ tó ra yé títí kò rí àtúntorí àlọ́fẹ́ lójú ìjọba bólẹ̀ aláàlẹ́ ẹ̀fọ́ Yorùbá yìí náà àìrí pírẹsidẹ́ǹtì di Abíọ́lá wọ́n ká àyàn mẹ́fà gbogbo pọ̀ bò wọ́n láti Yorùbá náà ni wọ́n o àwọn àgbà àyà yìí náà ni o. Ìlara ni wàlláhì ìlara ni. Ìlara ni wàlláhì ìlara ni. Àwọn afẹ́nifẹ́re tó ń ṣe òdìbò ìlara ni. Nílẹ̀ kìíní. Ìlara ni wàlláhì ìlara ni. Ìlara ni wàlláhì ìlara ni. Àwọn afẹ́nifẹ́re tó ń ṣe ìgbìmọ̀ o ìlara ni. Ẹ jẹ́ ká mọ̀ pé oore tọ́lọ̀ ti ṣe fún wa wàláyé àlè dúpẹ́ rẹ̀ kan. Tinubu ti wọlé. Ọlọ́run wá jẹ́ àmàá sí i. Ọlọ́run kọ́ wa màá sí i. Ọlọ́run kọ́ wa màá sí i. Gbogbo àwọn kọmíṣẹ́rẹ̀ tí wọ́n ní làákà ìwọ̀n yìí Tinubu kó wọn fún fẹ́dẹ́rà. Ètò bá a ṣe tó èkó tẹ́tẹ́ kó fi tò ẹ̀jẹ̀ àtò Nàìjíríà lápapọ̀ bẹ́ẹ̀. Ó ṣe gbọdọ̀ jẹ́ nìyẹn. Ẹ má jẹ́ asún sẹ́yìn. Bàbá sún ẹ̀yìn ìyá ó jẹ wá. Ọlọ́run ti taari èèyàn gidi síwájú fún wa Ọlọ́run jẹ́ mi ìyókù fún wa. Wọ́n máa fi dá wa lójú, wọ́n máa fi dá wa lára, wọ́n máa fi pa wá lẹ́kún. Ọlọ́run àti tóbi àdáni wa màmá. Owó wa iná tá a wá wà ìkọlọ̀ kọ́ wọn náà lẹ́ni wa màmá. Oríire wa Ọlọ́run jọ kalẹ̀. Oríire wa Ọlọ́run jọ kalẹ̀. Oríire wa Ọlọ́run jọ kalẹ̀. Ọlọ́run àti tóbi àdáni wa Muhammad. Abẹ́ Ọlọ́run àwọn tí ń bẹ lọ́hùn fún aṣíwájú lọ́wọ́ àti ìgbé wọn dáṣẹ́ dúró. Nínú wọn nílẹ̀ Yorùbá ó yẹ sọ fún yín. Àwọn ọmọ ọdún mẹ́tàlélọ́gbọ̀n tí wọ́n wọ hálùwà káwọn òní rí sánmà mọ́ tí ó fi lọ́jọ́ àkíyàmá. Àwọn lásẹ́ẹ̀tì kalẹ̀ ní Kánò, asẹ́ẹ̀tì wọn kalẹ̀ ní Màdúgùrí, àdìsẹ́ẹ̀tì wọn kalẹ̀ ní Bíìdá. Ó sì níye táwọn Haúsá tí wọ́n dé nígbà àwọn ti gbọ́ pé ní asẹ́ẹ̀tì nìyẹn àwọn gan fúnra wọn ni wọ́n lọ rèé lọ́jọ́ owó fáwọn tá a mú ẹ̀. Wọ́n gbòòtò owó fún un. Ẹ̀yin Yorùbá kẹrẹ ṣe gẹ́rẹ́ lẹ màá ń sín. Ilé òní gẹ́rẹ́ òsì sẹ́dà. Ìgbàdì lẹ màá ń lò. Àbí fúnpá. Gbogbo èyí ò sí iṣẹ́ ẹ̀. Rabbana zalamna anfusana wa in lam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Aya tá a máa lò nù, lábàá tá a máa lò nù, sọlámùnà.
láti bóra wá sí o. ظلمنا أنفسنا Àgbo ọmọ ìyá wa sí àṣàbò sí ẹ̀. ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا Allahu akbar. لنكونن من الخاسرين لنكونن من الخاسرين Ọlọ́run ní kí á ṣòfò. آمين Àní ṣòfò. آمين Á jèrè o. Àánú Ọlọ́run máa bá wa gbé o. Gbogbo ẹ̀yin jẹ́ ọ̀gánáìsì lẹ́kọ̀ọ́ yìí dáadáa ní ìlú ìbàjẹ́. Ẹ ní parẹ́ máyé lára. Ẹ ní parẹ́ máyé lára. Ọlọ́run ní sì ní í ṣe ń lẹ́ni àná. Àtòní àtàná ọ̀tọ̀ lágbogbo yọ̀ọ́ máa dùn fún wa. Ọlọ́run ní kí wọ́n máa.